ṣe sàárà fún spirit tó lè bá a ṣe ń ṣe sàárà fún èèyàn bẹ́ẹ̀ náà là ń ṣe sàárà fún spirit tá a mọ̀ sí àwọn ẹ̀mí yìí. Nílẹ̀ Yorùbá a ti develop bí ọ̀pọ̀lọpọ̀ ṣe develop lágbàáyé, torí pé tá a bá wo Dubai ń sìn, màá gbé short video rẹ̀ sí tẹ́rì ní Dubai. Generally ilẹ̀ Lárúbáwá wọ́n fẹ́ràn olóńgbò dẹ́pọ̀ ń bẹ̀ gan. Ní ìlú òyìnbó wọ́n fẹ́ràn ajá làwọn sìn jù ìṣẹ́dí ti Lárúbáwá, bọ̀ nílẹ̀ Yorùbá méjèèjì náà la kó papọ̀ ní tiwa. Àwọn fẹ́ ṣe sàárà fún àwọn sóòlù yìí, ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ áìdà kólóńgbò wa jẹ́ àbí kájá wa jẹ́ náà ni, torí pé àwọn kìnìyàn máa sábà kó sára ajá àtolóńgbò. Kódà tí èèyàn bá ń sin olóńgbò nílẹ̀ Yorùbá ó ní tó túmọ̀ sí, téèyàn bá ń sin ajá ó ní tó túmọ̀ sí. Tájá bá ń gbó ní dédé aago kọ̀ọ̀kan ló ní tó túmọ̀ sí, bẹ́ẹ̀ náà ni tólóńgbò bá ń súnmọ́ èèyàn. Ẹ̀gbẹ́ ó kọ́mọ̀ gan tí Yorùbá ó sọ fún ẹ pé tólóńgbò bá fi ń sá fún èèyàn kan wọ́n tọ̀ ń ṣe tán kú ni, ikú ti súnmọ́ ń tọ̀hún tólóńgbò bá fi ń sá fún èèyàn. Àdánwò ńlá kan ti wà lára ń tọ̀hún nù. Bọ̀ tára èèyàn bá pure, olóńgbò máa súnmọ́ èèyàn, yóò máa fara nù èèyàn, yóò máa bá èèyàn ṣeré. Lára spirit tó tètè máa ń tú láṣìírí nǹkan ni. Òun ni pé ní Dubai àwọn ti ṣètò rẹ̀ tó ti wà mechanical débi pé ní ó ti láwọn portion kọ̀ọ̀kan tí wọ́n máa ń gbé àwọn machine yẹn sí tó fún olóńgbò lóúnjẹ. Àwọn ilẹ̀ Lárúbáwá yẹn wọ́n á máa ṣe ìtọrẹ àánú fáwọn olóńgbò, fáwọn ẹyẹ. Nílẹ̀ Yorùbá táwọn bá fẹ́ ṣètọrẹ àánú fún ẹ̀dá mi bó la ṣe máa ń ṣe. Bọ̀ orúkọ tá a fún tí ń jẹ́ ìpèsè ó ti kọ́kọ́ dá wàhálà lẹ̀ pé ẹbọ. Kò jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ kọ́kọ́ láìkí ẹ̀ náà pé ẹ ṣe tí wọ́n lọ gbé nǹkan sóríta, which is n tó dá wà ń bẹ̀ yìí tí ò dá wà ń bẹ̀. Èyí tó bá ti di pé èèyàn ń pe ẹ̀dá mi, èèyàn ń pè lọ́lọ́run àbí èèyàn ń sọ pé òun nìyẹn wá ràn lọ́wọ́ lọ́dọ̀ rẹ̀, ó ti di ẹbọ. Bọ̀ tó bá yẹ pé èèyàn ṣe sàárà fún wọn ni, bí ìgbà táwọn fún oúnjẹ fún ẹyẹ, afọ́ oúnjẹ fún àwúrèbe, èyí ò tí ì ní ẹ̀ṣẹ̀ nínú. Torí pé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, Ànábì ní innal a'mal binniyat. Iṣẹ́ àníyàn téèyàn bá torí ẹ̀ ṣiṣẹ́ lọ́lọ́run wò. Wọ́n tún sọ bìkan pé inna Allaha la yanzuru ila suwarikum wa amwalikum walakin yanzuru ila qulubikum. Ntọ́nà fẹ́ wò ní àníyàn tó fi ṣe. Kódà Ànábì parí ẹ̀ pé al-ihmani hahuna, ìgbàgbọ́ gẹ́gẹ́, ẹ̀sìn gẹ́gẹ́ inú ọkàn ló wà. Àìmọye èèyàn ló ń lọ mọ́ṣáláṣí tí ò sí náà torí pé ọkàn rò sí pẹ̀lú Ọlọ́run. Ẹ̀jẹ̀ wọ àwọn Boko Haram, wọ́n fẹ́ pààyàn sí wọn ṣe Allahu Akbar, ṣẹ́sìn ni wọ́n ń ṣe lẹ́sìn. Nítorí pé kò sí ẹ̀sìn, kò sí ìmánì Ọlọ́run nínú ọkàn wọn, wọ́n kàn ń fi ẹ̀sìn bojú ni. Bẹ́ẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ tí ń kírun, tí ń ṣe kíní tó yẹ pé ó kàn fẹ̀sìn bojú ni, kò sí ẹ̀sìn, kò sí ìmánì, kò sí ìgbàgbọ́ ní Ọlọ́run lọ́kàn rẹ̀. Ìsìn bẹ́ẹ̀ náà ẹlòmíì tẹ́ mọ̀ wípé lẹ́yìn òkírun kò ṣe nǹkan tó jẹ́ sí pé ìgbàgbọ́ Ọlọ́run rẹ̀ sínsínsín nínú ọkàn rẹ̀. Tó bá ti di pé olóńgbò ń fara nu aláàárẹ̀, òun tó ń fi ṣetán tó fẹ́ lálàáfíà nìyẹn. Àmọ́ tí ẹ bá gbé aláàárẹ̀ kalẹ̀ tó bá gbé olóńgbò tí tó wá sá, ẹ múra dáadáa nìyẹn. Bẹ́ẹ̀ náà ni ajá. Yorùbá bìlífù pé tájá bá gbó lóru àbógbó táìmù kọ̀ọ̀kan bájá ṣe ń gbó ló nítumọ̀ nílẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ náà ni ajá ò gbọdọ̀ rí. Yorùbá sọ pé ajá tó rí ni tí ń gbó, ajá tó rí ni tí ń yọ ìrù, tí ń fi ìrù bá yẹn ṣeré, tó wá dẹni tí ń rí ni tí ń gbó, ó ti nítumọ̀ ni. Tí wọ́n tún gbà lérò ni pé tájá bá rí yàn tí ń yọ̀ mọ́ yàn, òun tóun náà pure ni. Bọ̀ tọ́já bá ti rí yàn tó wọ́n ń gbó mọ́ yàn, ó ti dínkù díẹ̀kudíẹ̀ kan ni, nǹkan aburú kan ti wà lára òun tóun nìyẹn. Ajé yìí ṣàdédé gbó mọ́ yàn tí ì bá ṣe pé wọ́n kẹ́fín pé bí a ò lè àbí nǹkan kan ìṣẹ̀lẹ̀ sóńtọ̀, tí ń túmọ̀ sí pé ó ní mínì nílẹ̀ Yorùbá.